ohun tó yẹ kí o mọ̀ nípa Greenbook áàpù tí NAFDAC ṣe láti fi dá ayédèrú oògùn mọ̀. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn lílò ní Nàìjíríà NAFDAC ó mà ti ṣe ìfilọ́lẹ̀ áàpù kan The Greenbook ni wọ́n pe orúkọ rẹ̀, èyí tí yóò máa ṣe ìrànwọ́ fáwọn èèyàn láti mọ ìyàtọ̀ láàrin àwọn oògùn tó jẹ́ ojúlówó àti ayédèrú. Adarí àjọ NAFDAC Mojísọ́lá Adéyẹyè níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì kan lórí áàpù náà, èyí tó máa wáyé o ní ìlú Port Harcourt ìpínlẹ̀ Rivers ló máa ti kéde èyí. Áàpù Greenbook náà yóò máa jẹ́ ọ̀nà láti gbógun ti àwọn tó máa ń ṣe ayédèrú oògùn ní Nàìjíríà, tí yóò sì ṣe ìrànwọ́ fáwọn tó ń ra oògùn. Adéyẹyè, ẹni tí adarí ẹ̀ka tó ń ṣe àmójútó ìtọpinpin Fraden Bitrus tó mọ̀ sójú fún o mọ̀ ló mọ̀ sọ wípé áàpù ọ̀hún yóò jẹ́ àkọsílẹ̀ nípa àwọn iléeṣẹ́ tó ń pèsè oògùn ní Nàìjíríà lórí ayélujára. Ó ní àwọn èèyàn yóò ní àǹfààní láti ṣe àyẹ̀wò orúkọ iléeṣẹ́ tí wọ́n ti fẹ́ ra oògùn rẹ̀ lórí áàpù náà àti láti ṣe àyẹ̀wò nọ́mbà ìdánimọ̀ iléeṣẹ́ náà pẹ̀lú NAFDAC. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ kó di mímọ̀ nípa ìdí tí àwọn lájọlájọ àti iléeṣẹ́ wọ́n ṣe nílò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ NAFDAC lórí áàpù ọ̀hún, bí ó ṣe ní pé àwọn iléeṣẹ́ tó ń pèsè ayédèrú oògùn wọ́n ní wọ́n mọ̀ tí ń pọ̀ sí ní Nàìjíríà. Greenbook NAFDAC ó mà jẹ́ irinṣẹ́ kan gbòógì láti fi dá àwọn ayédèrú oògùn mọ̀. Tí orúkọ oògùn kan kò bá ti wà nínú Greenbook, ó túmọ̀ sí pé oògùn náà kò ní àkọọ́lẹ̀ pẹ̀lú NAFDAC tí ó sì dára láti lò. Ó wáá fi kọ́ rẹ̀ pé Nàìjíríà ó ní orílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà àti ìkejì káàkiri àgbáyé tó ń ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ yìí láti fi gbógun ti ayédèrú oògùn. Áàpù náà ó wà lórí ìkànnì Apple Store fún àwọn tó ń lo iPhone. Bákan náà òun ló wà lórí Google Play Store fún àwọn tó ń lo Android láti gbà á sórí fóònù rẹ bẹ́ẹ̀ náà ó mà ló mà sọ wípé lóòrèkóòrè ó ní àwọn yóò máa ṣe àtúnṣe sáwọn orúkọ oògùn lórí áàpù náà bí àwọn bá ṣe ń fi orúkọ wọn sílẹ̀. Adéyẹyè sọ àfọ̀mọ́ rẹ̀ pé oògùn nìkan òun ló sì wà lórí áàpù náà báyìí táwọn yóò máa fi orúkọ àwọn èròjà ìṣaralóge sí orí rẹ̀ tó bá padà yá. Nínú ọ̀rọ̀ rẹ̀, kọmíṣánná fẹ́tò ìlera ìpínlẹ̀ Rivers ìyẹn Adaeze Obre ó ṣàtẹnumọ́ ìfarajìn ìpínlẹ̀ Rivers láti ṣiṣẹ́ pẹ̀lú NAFDAC nídìí gbígbé ogun ti pípèsè ayédèrú oògùn. Níbi ètò náà ó ní wọ́n ti ṣe àfihàn bí áàpù náà bó ṣe ń ṣiṣẹ́ fáwọn iléeṣẹ́ ìpòògùn tó wà níbẹ̀. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ó ní NAFDAC ló máa ń kéde tọ̀tọ̀tọ̀ lórí ayélujára lórí àwọn tó ń pèsè ayédèrú oògùn káàkiri Nàìjíríà, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé wọ́n mà ti ń lé kankì báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn túmọ̀ sí pé wọ́n ti ń pọ̀ gan. Wọ́n ní báwọn ṣe ń gé wọn lọ́wọ́ báyìí ó ní wọ́n mà tún ń bọ̀rùkà àwọn tí ń ṣayédèrú oògùn. Wọ́n ní wípé báwọn ṣe ń dá wọn lọ́wọ́ kọ́ báyìí ó ní wọ́n mà tún ń gbilẹ̀ sí i. Wọ́n ní báyìí Greenbook app yìí táwọn ṣẹ̀ṣẹ̀ ṣe jáde yìí wọ́n lòun làwọn èèyàn yóò fi máa dá ayédèrú oògùn mọ̀ tó jẹ́ pé wọn ò ní òǹtẹ̀ pẹ̀lú àjọ NAFDAC kọ́lọ̀ ọ̀bẹ Elédùmarè kó jẹ́ kí áàpù náà kó iṣẹ́ dáadáa. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment, ẹ má wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Aburú ò ní ṣe yín tẹ́ bá wa subscribe, ẹ ra àánú gbà láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká ní ọjọ́ rere